Number one, alájà kan ìyàwó ọlọ́pàá, ìyàwó ACP ìyàwó ìyàwó Ọlátúnjí Àdìsá ọmọ wa ọmọ ìlú Ọlátúnjí Àdìsá ìyàwó ẹ̀ ni wọ́n pa ní Igbó Ọ̀rà yìí. Ìyàwó ẹ̀ alájà lára àwọn ìjà tí bàbá yìí ń gbé. Mo dé lọ́dọ̀ Ọlátúnjí Àdìsá nígbà tó wá sí Mẹ̀kọ tí wọ́n mú wá sí Mẹ̀kọ lẹ́yìn ìgbà tí wọ́n á sin òkú ìyàwó ẹ̀ yìí. Mo débẹ̀ báyìí mo ń wòye pé ń bo lọkùnrin ti fẹ́ bẹ̀rẹ̀ máa mójútó àwọn ọmọ ìní káwù yẹn ń bo ló ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìjà yẹn ní gbogbo àwọn nǹkan tí Ìgbòho ń sọ yẹn kò yẹ kí ìwé lè máa ṣẹlẹ̀ nílẹ̀ wa ní ti olóúnjẹ dé nǹkan tá à ń wí tá à ń sọ òun rèé. ó ti délẹ̀ o. debat lórí social media à ń rí kinní kan ń sìn wípé epo tá a fi ń ṣe owó lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tà á fógún ọdún. yes. àti lówó fi ṣe ìjọba náà. ó di wàhálà. oúnjẹ tó yẹ ká máa jẹ gbogbo Ìgbòho a rí ọ̀pọ̀lọpọ̀ wípé iṣẹ́ tó yẹ káwọn àgbàlẹ̀ Yorùbá ṣe òun ni Ọlọ́run ń lò ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀. kábíyèsí òní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀. kábíyèsí. ẹ̀ńgẹ́tì mi bẹ́ẹ̀ni. òní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀. bàbá wa ọmọ wa tó wà ní ipò ààrẹ báyìí gbogbo nǹkan tẹ̀ ń sọ wọ̀nyí gbogbo ẹ̀ làwọn náà ti wá rí nǹkan tí ọmọdé yìí sọ òun gbogbo ẹ̀ òun nìyí àti jẹun sìn ó ti dọ̀kan gbogbo àti jẹun kéré sọ pé ṣé bí ẹ má pa àwọn àgbẹ̀ ti sápò lóko àti dá wọn padà ń sìn ó di ṣòro.